déédéé ẹ dákun dábọ̀ ẹ bá ń fàdúrà tí. ọ̀dà bó bá yẹ pé àdúrà ló fi tì ń bẹ̀rù èmi náà rí eléyìí wọ́n ní ìpínlẹ̀ 10 kan nílẹ̀ wa Nàìjíríà ǹjẹ́ ta lẹni tí ó rọ́pò adérọ́pò náà ń wá kí báyìí wọ́n sì ní kínní kan ó sọ ju ṣé kínní kan àbí kí náà pé wọ́n ló mọ̀ sàn joyè lọ o àwọn kan rèé ni wọ́n mà ti ń jìjàgùdù wípé èmi ní ń gbapò lọ́wọ́ Sanwó-Olú èmi ní ń gbapò lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún èmi ní ń gbapò lọ́wọ́ ìpínlẹ̀ mélòó gan 10 gan ṣé ẹ fẹ́ mọ orúkọ wọn ẹ fẹ́ mọ àwọn tí wọ́n fẹ́ gbapò lọ́wọ́ wọn àwọn gan ni wọ́n ń jà á sípò gan bẹ́ẹ̀ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nù mọ̀jà lóòrọ̀ tòní. èmi ti ìpínlẹ̀ Ògùn lèmi náà ti bára mi o. ok bó bá lọ ìpínlẹ̀ Ògùn àjọ wà ń bẹ̀ o. iṣẹ́ ni mò ń wò bá ń bẹ̀ o iṣẹ́ ni ìjọba àpapọ̀ ní àháwí ni fún ni ó tó dá ni o ó lágbà ìjàkadì ni o lẹ́yìn tá a ti wá wí fún ni ká gbọ́ tí wọ́n sì wá gbọ́ o tá a ti sàlọ̀ fún yín tẹ́ ẹ gbà o ni wọ́n bá gbé àgádágodo ńlá àti àwọn tó tóbi o ni wọ́n bá fi ti iléeṣẹ́ 3 tó ń pèsè nǹkan èyí nípínlẹ̀ Ògùn ni wọ́n bá ti pa o wọ́n ní ètò ààbò àwọn òṣìṣẹ́ wọ́n ní kò dájú èyí wọ́n tún ṣe gbogbo tí wọ́n ṣe gan ó tún léwu fún àwọn aráàlú a sì ti ní kí wọ́n ṣètò kí wọ́n bójútó tẹ́lẹ̀ wọn ò bójútó fún ìdí èyí o àti iléeṣẹ́ ọ̀hún pa ìjọba àpapọ̀ ló fún òlédè bẹ́ẹ̀ o. ẹ ti iléeṣẹ́ pa. wọ́n ti pa iléeṣẹ́ 3 ni o. ṣé ẹ wàá sọ àwọn tí ò níṣẹ́ ń bẹ̀ dá àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ dá láì níṣẹ́. ṣé àwọn wa ní iṣẹ́ tán ṣe pé ewu wà ń bẹ̀ pé wọ́n sì mú ààbò wọn lọ́kùnkúndùn. bó bá rí bẹ́ẹ̀ kọ́ baálẹ̀ wo báyìí ìṣòwò ní à ń dífá adití à ń sọ fún yín a sì ké à ń sàlọ̀sàlọ̀ à ń kìlọ̀ fún yín o ẹ dákun ẹ má gbé àwọn agùnbánirọ̀ lọ ìpínlẹ̀ tí àlàáfíà rẹ̀ ò dágájẹ́ o ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Nàìjíríà là ń kìlọ̀ fún ìjọba bẹ́ẹ̀ wípé ẹ má gbé àwọn agùnbánirọ̀ lọ sí ìpínlẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ pé àlàáfíà bẹ̀ ò tó ẹ má gbé wọn lọ bẹ̀ o. lórí ọ̀rọ̀ ààbò tí à ń wí ní ìsín o lórí pé wọ́n kọ́ mọ́ gbé àwọn èèyàn lọ sí ìpínlẹ̀ tí ààbò bẹ̀ tí ò bá ti ro tótó lẹ́yìn tí mo wò wájú mi o tí mo sì fẹ́ mú wá báyìí o wọ́n ní ìṣe ni lórí ọ̀rọ̀ ó ṣe àwọn àdó olóró tó dún gbàǹgbàmù ní Màdúgùrí o ìṣe ni wọ́n ní àwọn ọmọléṣẹ́ ológun mọ̀ ti ṣe gudugudu méje o yàyà 6 o pé ẹ̀yin tí ẹ̀ ní jẹ́ kí omi àlàáfíà ó tòrò. ọmọ tó bá ní ìyá ò ní sùn gan ò ní fojú kan ẹ̀yin náà ò ní sùn o ìṣe ni ọ̀gá ọ̀gbọ̀n ológun lóde Nàìjíríà ló ti wá fi léde o wípé ẹ̀mí àwọn aṣẹ̀rùbàlù tó jẹ́ 100 níye ni wọ́n ti já okùn rẹ̀ ní ẹnu ọjọ́ mélòó kan yìí o. ó dá ó ṣeun bó ṣe kọ́ ni pé à ń lo òdì kejì ń bẹ̀ o ìpínlẹ̀ Sókótó mo wà o àáfàá kan rèé ó sọ fún Sọ́tàn pé Sọ́tàn bẹ́ẹ̀ bá ní òní là á kírun èmi ò kí tèmi ṣáájú yín máa kí àbẹ́rẹ́ báwo ló ṣe máa sọ fún mi pé gbà báyìí látò kírun ò lẹ́tọ̀ọ́ láti pàṣẹ fún mi pé gbà báyìí látò kírun o àáfàá kan rèé adarí ẹlẹ́sìn ni ó mà rèé lọ kírun ṣáájú kó lórí pé Sọ́tàn kírun tiẹ̀ o ó ní tí Sọ́tàn sọ ló sọ sápò ara ẹ̀. sọ ti ó yọkọ̀ kírun síwájú Sọ́tàn ṣebó ni ní ọ̀sán kì. ó dàbí pé bí àwọn sì ti wá ti kí ẹ ní tí òru bí wọ́n ti wá kí lóru mọ́jú òru àwa ti mọ̀ gbà tó kí tiẹ̀. òun náà fẹ́ kí ṣúgà ọdún tiẹ̀ oníkádùgbò àrùn ti wá kí tiẹ̀ lóru mọ́. déédéé náà ló ṣe ajẹmú yìí wá o ó sì jẹ́ pé níbi igun òṣèlú lélẹ́yìí o ẹgbẹ́ òṣèlú alábùrọ̀dà tí ó ti àbùrọ̀dà dorí kodò lọ́dọ̀ ọ̀hún báyìí o níṣẹ́ ni pé wọ́n mọ̀ tún ní. kò sáà tí ìyá àwọn èèyàn ni ọmọ wa sọ ní ẹlòmí kọ́ ló ti gbọ́ ni o wọ́n ní bí ìfokùnlùkùn tí wọ́n lọ ṣẹ́jú forígbárí o lẹ́yìn tí gbogbo ẹ̀ ti dàrú gùdù táwọn ní kàn máa ṣe àtúntò rẹ̀ wọ́n ní àtúntò ọ̀hún gan o ọmọ tó sì ń forí sánpọ̀ nítorí pé igun méjì tó ti ń forí gbárí ń bẹ̀ wọn ò ṣetán láti tẹríba fúnra wọn. igun tí Wike àti igun kejì Tàmínú Tùràkì ó yẹ kán jìbù rẹ o. bọ́dà à ń bọ̀ gbogbo ara fi ń bọ̀. Mojala. Oda wọ́n ní salamu aleikum onílé salamu aleikum onílé mo salamu aleikum. bó bá báyà gbé wákà àdébúrò gbà o ṣé bá ṣe dá wákà lọ yídì lórí rẹ̀. wákàtà wà dá lọ yídì kò ní à ń sọ nǹkan là ń dá. Barikade sàlà. subhanallah láàmú sọ. lè kọ barikade sàlà. ní kò barikade sàlà. barikade sàlà. bàbá kírun tán láwa máa ṣe. àkíwà kú ọdún túnú àwẹ̀ dé ẹ̀mí wà aṣọ pọ́dún yìí láyọ̀
o ti jí wéré tẹ́lẹ̀ rí. ó dà wọ́n wá rí bẹ́ẹ̀ ká ti dé lóòrò tòde náà gẹ́gẹ́ bí ìṣe wa ló ń kọ́ gbogbo àwọn táàtìjọ ṣe tí gbogbo èyí fi dùn tí gbogbo ìkànsí lóòrò tòní lórúkọ ọ̀gá wa Akọ́ládé Adékọ́lá ó bí ọmọ bàbá ọbaṣíà Sheikh Miftaudeen Akọ́ládé Adékọ́lá ọmọ bàbá ọbaṣíà. àbọ̀mọ bàbá lè mọ́mú sí ni. ọdún ọmọ mọ́gàjì nù. mọ́gàjì sọ pé ní ọdún ọmọkọ́dún. ọ̀túnba àti mọ́gàjì èwo lójú nu méjèèjì. ìbọn ká àtúnyùn láàárọ̀ àtúnyùn láàárọ̀. ó dà wọ́n wá rí bẹ́ẹ̀ kọ́ àtijọ́ náà nù. tìmílẹ̀ ìgbàlájọ bí lajọ wà ń bí olóko tó gbọdọ̀ dáǹdì kànga mo má rí pé ó lọ bára ẹnu gáṣíà. kọ́dà mi bá ti ń dáná gan-an tán bá ti ń dáná. gbọdọ̀ di gbogbo ẹgbẹ́ lẹ́yìn. tàbí gbogbo lábẹ́ lóde ẹ̀rọ náà tàgbà bó ABDULFATAI GIWA lórúkọ tèmi akú ọdún akúyèdú ẹ̀bí wọ́n sọ pẹ̀ láyé ọ̀yá balẹ̀. akú ọdún akúyèdú ọlọ́dún wo mọ́ o àwa tá a péjú ṣe tọdún yìí náà látún péjú ṣe tẹ̀mí o ọdún yìí yóò dùn fún wa ìdùnnú ní ọmọ bá wa ìbànújẹ́ òní kàn wá bí tí wọ́n àmọ́ dùnnú ni inú òní dùn wá o. ẹjọ́ kọjá máa sàmì òbí balẹ̀ ṣe wí o ọkọ̀ ìlú. àtúkò ojúmọ́ rè ọlálàgbé ló kú wa pé àkó ojúmọ́ àkó ọdún. ó dá wọn ní àkó ọdún náà nù bàbá sì débi iṣẹ́ ṣíṣe là ń ṣe ó yá jẹ́ bá kí n pàṣẹ fújà lọ lọ́dọ̀ tiẹ̀ ń bẹ̀rùn àmọ́ ká tó mọ̀yìn wá ẹ já wojọ́ ọjà káwọn ti ń bẹ̀ ń bẹ̀. MOJALA. Admission. Education is the key. Education is the power. Girls and school of Oyo, Ikwa-Rakeji, Osho State, a reputable citadel of learning is offering admission to the following classes: crèche, kindergarten, nursery 1 to 2, primary 1 to 6, JSS 1 to 3, and SS 1 to 3. Parents and guardians, are you looking for a reliable and dependable school with quality education? Girls and school of Oyo, Ikwa-Rakeji is the best. A school with qualified teachers, good environment for learning, educational facilities, computer center, and photocopies, school bus, and God's Arms bookshop for different kind of textbooks, written notes, and lots more. Enroll your child today at God's Arms School, Ogboyo, Ikwa-Rakiji, Osho State. For more inquiry, contact 0806 521 5566 or 0704 157 8499 at God's Arms School, Ogboyo, Ikwa-Rakiji. In God we trust. Mama Chuks Building and Plumbing Materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chuks Building and Plumbing Materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chuks Building and Plumbing Materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground, Ìmọ̀ Iléṣà, tàbí nítòsí Kájọlà market junction, Ìmọ̀ Iléṣà. Telephone 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chuks Building and Plumbing Materials. God is able. Àkókò ìṣera ẹni fáwọn ọmọ ẹlẹ́yìn Kristi mìíràn ló tún wọlé dé fọ́dún 2026 yìí. Ìdí rẹ̀ tí ìgbìmọ̀ àsìkò lẹ́yìn tí àkàjíǹde ti iléeṣẹ́ Vicinity 95.3 FM ìkejì ilé ìjẹ̀ṣà ṣe ń pe gbogbo ọmọ lẹ́yìn Jésù Kristi tòótọ́, gbogbo níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ nínú ìjọ, àwọn ẹgbẹ́ Kánù látúwádásí tọ́lọ́run iléeṣẹ́ wa ní àyè nípa sísọ ń gbọ̀pọ̀ àwọn ètò gbogbo lásìkò lẹ́ǹtì yé bíi ìwàásù lẹ́ǹtì, ọ̀rọ̀ àjíǹde, kókó ìṣera ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lè pe alága ìgbìmọ̀ àjíǹde òun lẹ́ǹtì níléeṣẹ́ wa yìí Ọláyínká Ọlásùnbọ̀ sórí 0903-337-1818 láti lè mọ bó ti ṣe ń lọ 0903-337-1818. Owó ìdákọ̀mú ni o, àjíǹde àgbè gbogbo wa o. Jésù máa tó di yéye, ìfẹ́ ńlá rẹ̀ sí mi yéye. Mi ò mà mọ ohun tó rí nínú mi, tó fi fira rẹ̀ ṣe rúkẹ́ ẹ̀ṣẹ̀. N ó ròyìn fẹ́rẹ̀ káàbí gbogbo, ó máa ṣe olóore. Ẹ̀bùn kárí bí àmọ́ta. Ikú Jésù ló máa wá ṣẹrú kàmá òkè. Kárí bí àmọ́ta. Gombo
bọ́ ẹ̀kú àlejò imú àtàǹpàkò ẹ̀kú àlejò ẹsẹ̀ ẹ̀yìn èyí tó gbáfẹ́ tó mẹ́nu fàájì dáadáa àrágbá yamuyamu ilé ìtura ìgbàlódé kan bí tòkè òkun ni mo fẹ́ ròyìn fún yín Mighty Crown Hotel and Event Hall tó wà ní Tòmíláyọ̀ Avenue behind Tosi Farm ní pópónà ìkejì ilé sí Arákejì nípínlẹ̀ Ọ̀ṣun yàrá wọn ní Mighty Crown Hotel bíi ti àfihàn bá ní bákan náà ní gbọ̀ngàn ìgbàlejò tó bá gbà mú ní Mighty Crown Hall tó kalẹ̀ fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ó fẹ̀ dáadáa ó sì gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo adùn ibẹ̀ ni pé owó tí kò gajara lọ ní gbogbo ẹ̀ bá dé o kò tán síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe wáyàrá ilé yín tàbí ẹ nílò ohun èlò tó ń lo iná mọ̀nàmọ́ná ojúlówó bẹ́ẹ̀ díje ẹ jẹ́ ká lọ tààrà sí Mighty Crown and Sales Nigeria Limited ọlọ́run gbà fún wọn ẹ̀yin náà dán wọn wò kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ head office ń bẹ ní Electric Plaza K34 Anaye Street Ilesha Ọ̀ṣun State wọ́n tún wà ní Tòmíláyọ̀ Avenue telephone 0805-848-3787 tàbí 0803-670-6742 Mighty Crown Hotel ọ̀gá ni wọ́n mú gbà. mi ò gbọ́n pa Vicinity 95.3 FM nìkan ló máa ń ṣe mí létí. Mojala. bẹ́ẹ̀ ni bí iná bá ń jó lóko. Mojala ní délé rò. ẹ̀yìn ìbálẹ̀ adébíṣẹ́ máṣe àgbà ọ̀lẹ́lẹ́ yà pẹ̀rù wọn. àwòdì títì ẹ̀rẹ̀ bàrà látẹ̀kùn tọ́ta di kán oníbísẹ̀ bá pẹ́ ní ẹnìkan ìpẹ́sẹ̀ bẹ́ẹ̀ àsọlẹ̀. ẹyẹ sí pẹ́ lórí igi tí ò léso àfikọ́ lóun ṣàgbà mí láàárọ̀ yìí. ẹ̀yìn alẹ́ ẹkú ọdún ẹkú yèdú ẹ̀mí yóò sọ̀pọ̀ ọdún lẹ́yìn. àmì o. wọ́n ní kinní kan kì í pọ́dún jẹ láìṣòro àkàràǹgò pọ́dún jẹ láìṣòro ẹ máa sọdún bí ọdún ẹ máa sì máa sọ àsosù mọ́sù lódì fáfún kinní kan ifá tó dáhùn làwọn ṣe gbé bàbá ṣe ẹgbọ́nbìnrin ọdún ìtúná wẹ̀ láṣẹ àwọn wọn ní sọlú wà lánàbí ilé kẹrẹ sallallahu alaihi wasallam ẹ padà bọ̀ kẹ wálé náà. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí a ń bí Adémọ́lá Adélékè ni ó ti kí gbogbo àwa mùsùlùmí fún àṣekágbá oṣù alápọ̀nlé ni oṣù yìí oṣù ẹ̀yẹ oṣù mímọ́ oṣù Ramadan eléyìí tí a ti ń bá lọ fún bíi odidi oṣù kan gbáko nígbà tí gómìnà tó kí àwọn mùsùlùmí pé a mà sí kú ọdún ìtúnu àwẹ̀ eléyìí tí ó wáyé lónìí o gómìnà Adémọ́lá Adélékè ó mà ṣe lálàyé pé oṣù Ramadan ló máa dúró gẹ́gẹ́ bí oṣù kan téèyàn máa ń sá fún ẹ̀ṣẹ̀ tí máa ń fi ìwà bàjẹ́ ńlẹ̀ ó ṣàpèjúwe oṣù ọ̀hún gẹ́gẹ́ bí olùbánikọ́wọ́rì eléyìí tí ó wuyì láàkó tí ìdájọ́ òdodo àti tí àlàáfíà ìsìn ọmọ ènìyàn tó máa sábà wáyé lọ́pọ̀ ọgbà gómìnà ńgbà tó wá kí àwọn mùsùlùmí òdodo wípé akọ́dún akúyèdùn fún àṣekágbá oṣù ọ̀hún wá ní iṣẹ́ wa rè ṣe rí ìfarajì tẹ nínú oṣù yẹn ìwà ìrẹ̀lẹ̀ tẹ níhùn ìwà ọmọ ènìyàn tẹ níhùn ìṣàánú tẹ ń ṣe àti gbogbo àwọn èyí nǹkan ẹ̀yẹ tẹ ṣe ń gbà náà ẹ máa tẹ̀síwájú láti máa ṣèyún o nínú àtẹ̀jáde eléyìí tí ó gbẹnu agbẹnusọ fún gómìnà tó tọwọ́ rẹ̀ jáde Ọláwálé Rasheed lọ́jọ́bọ̀ ni ó ṣe lálẹ́ pé gómìnà Adémọ́lá Adélékè má ti wòye pé ìfarajì àwọn mùsùlùmí máa pọ̀ gan ní oṣù yìí o kódà ẹni tí ò lè bá àwọn tálákà jẹun bá wọn jẹun gbà náà ẹni tí ò lè sùn sáwùjọ àwọn ọmọ aláìlóbìí ó rè lọ sùn bẹ̀ ó nítorí pé ó jẹ́ oṣù kan tí ìfaranura ń wáyé tí ìbọ̀fún wáyé tí ìfarajì fún Ọlọ́run wáyé ó wá níṣẹ́ wa gbọ́ ṣẹ́ wa gbọ́ o ó ní iṣẹ́ rí bẹ́ẹ̀ tí kò ní oṣù yìí gbogbo èébì tájà yín ti filẹ̀ láti odidi oṣù kan ẹ má padà ń bẹ̀ torí èyàn gan-an ló léwu àmọ́ mo kí yín pé ẹ̀kú ọdún ẹ̀kú yèdún àákọ́dún yìí ẹjá fi gbàdúrà fún ìpínlẹ̀ Ọ̀ṣun ẹjá fi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀ṣun yìí kí gbogbo ẹ̀ kó kẹsẹ̀ járí kó má sí wàhálà kó má sí dààmú kó má sí ìnira ó sì wá gbà á ládùúrà wípé Rabbana taqabbal minna innaka antas sami'ud du'a gómìnà kí ó bẹ̀. àmín ọlọ́run ó gbàdúrà wa aláàkó yìí. gómìnà ló kéwù bá wọn abomu alátọ̀kù ara rẹ̀. ẹ kú ọdún ẹ kú yèdùn ọlọ́dún òwò mọ bẹ́ẹ̀ ṣe ṣe tọdún yìí nírọ̀rùn ẹ̀ tún ṣe tẹ̀mí ìnírọ̀rùn ọ̀pọ̀lọpọ̀ ọdún tẹ̀sí lẹ́lẹ́ ayé o nítorí pé ìran àkànàmọ̀gbò wọn ẹ̀ ní sẹ́lẹ̀ lẹ́gbẹ̀rún ọdún láyé o ẹgbẹ́ àní gbọ́kú sí yín o èmi kọ́ wá ní wúre báwọn èmi kọ́ sì ní sọ̀rọ̀ báwọn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ńlọ́mọ̀ bẹ̀rẹ̀ sí tẹnubu àṣẹ o àmì náà sì bẹ̀rẹ̀ sí ní wúre o àmì bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà o pé lórí ọ̀rọ̀ ọdún ìtúnu àwẹ̀ ilé tí à ń ṣe lọ́wọ́ ààrẹ ni mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí jákèjá
jákèjádò àgbálá ayé o pé ẹ kú ọdún ẹ kú yèdùn ẹ pàápàá jùlọ ṣe é rí 30 ọjọ́ tá a ti fi gba àwẹ̀ ń o tó tẹ́ bá wo àwẹ̀ tá a gbà lọ́dún 30 ọjọ́ ni o inú 30 ọjọ́ tẹ́ ti wá lò tó jẹ́ oṣù mímọ́ ń o tẹ́ ẹ sì ti fara jìn tẹ́ ẹ ṣe ìfaradà tẹ́ ẹ ṣe ìṣọ̀kan tẹ́ ẹ sì wà ní ìṣọ̀kan kódà tẹ́ ẹ tún fi ìwà sí ọmọ ènìyàn rere hàn kódà tẹ́ ẹ tún ṣe àánú ẹ bí wàá jẹ́ àwọn ìwà yìí tẹ́ ẹ ti wù lásìkò yìí o ẹ mọ̀ jẹ́ kí bí Ramadan ni ó ti lọ o ìwà yìí ẹ mọ̀ jẹ́ kó lọ o níṣẹ́ ni kẹ́ ẹ tún bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò ìwà yìí o lọ́gbà bí ààwẹ̀ ti pé tó sì ti parí yìí o ẹ dákun dábọ̀ o ààrẹ tún rọ ọgbọ ẹ̀yin wa mùsùlùmí o pé bí ọdún ṣe ń pẹ ọdún oṣooṣù Ramadan bó ṣe parí yìí o ẹ dákun dábọ̀ ìwà rere tẹ́ ẹ ti gbé wọ̀ lásìkò ọ̀hún o ẹ jọ̀ọ́ jàre o ẹ mọ̀ jẹ́ kó mọ̀ tẹ̀ ẹ̀ síwájú o so lórílẹ̀‐èdè Nàìjíríà o ẹni tí ó jẹ́ agbẹnusọ tó jẹ́ olùrànlọ́wọ́ fún ààrẹ orílẹ̀-èdè nẹ́tò ròyìn eyín Báyọ̀ Nànúgà ló wá ń ṣe àlàyé o ló sì ń rọ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ wò pé ìwọ ọmọ ènìyàn ti wà sí ọmọ ènìyàn wa ọmọlúwàbí tẹ́ ti wù lásìkò ààwẹ̀ Ramadan ọ̀hún o ẹ jẹ́ kó máa tẹ̀síwájú o kẹ́ ẹ mọ́ pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ lásìkò Ramadan tẹ́ ẹ sì ti kọ́ ọ̀hún ẹ̀kọ́ tẹ́ ti wá kàn tó sì ti wà nínú ìwàsí yín tó ti wà lára yín o gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ká máa ṣàánú ẹ̀kọ́ ká ní ìṣọ̀kan ẹ̀kọ́ ká máa hùwà rere síra wa ẹ̀kọ́ ìjọmọlúwàbí tó yẹ pé gbogbo ìwà ẹ̀ṣẹ̀ ni láti kọ̀ sílẹ̀ lásìkò pé ká mọ̀ sí tẹ̀ wájú ń bẹ̀ ká jẹ́ kẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ bá a gbé ká sì mọ̀ ṣe bẹ́ẹ̀ ká mọ̀ ló lọ o títí wọ́n wá gbàdúrà ààrẹ wá ní ká mọ̀ tún jọ jàre ká fi àsìkò yìí o ká fi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà kó mọ̀ tẹ̀síwájú nínú ìṣọ̀kan àti àlàáfíà. ó dà Nàìjíríà yìí sì mọ̀ dùn sẹ́. ó dá lójú yàádùn àdùn. ó dà ó ti lóhùn mi ò dùn pé bó bá rí bẹ́ẹ̀ kọ́ ní báyìí lẹ́yìn tí a ti parí ìrìn àjò ọlọ́jọ́ méjì wá sílẹ̀ Gẹ̀ẹ́sì tí ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tó tí ọba bìnrin bẹ̀ tí wọ́n sì fi ìtàn balẹ̀ lórí wa táwọn náà ṣe gẹ́gẹ́ bí ọmọ ojúlówó ọmọ Yorùbá ọmọ Oòduà ń tòótọ́ tèmi àtayá mi ní báyìí o a padà sílẹ̀ Nàìjíríà láti wá rèé máa bá iṣẹ́ wa lọ. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní òru àná ni bàbá tẹ bàálù létí o tó wá ní àjò èédùdùdù kó nílò mọ́rẹ́lẹ̀ eléyìí tá a ti ṣe àbẹ̀wò ọjọ́ méje lẹ́nu iṣẹ́ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì pàápàá sáwọn orí adé èjìgbàrúnlẹ̀kẹ̀ tí ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n sì kí wa ní máa wọlé máa rà bá tí wọ́n pọ́n wa lé tí wọ́n yẹ́ wa sí tí wọ́n kí wa tí wọ́n gẹ̀ wá tí wọ́n rè wá kódà gbogbo nǹkan ni wọ́n fi ta a lọ́rùn ní báyìí ní ìkọ́wọ́rí pẹ̀lú èmi àti aya mi obìnrin àkọ́kọ́ ilẹ̀ Nàìjíríà sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ṣé àwọn méjèèjì ni wọ́n jọ fi ilẹ̀ Nàìjíríà lẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun baálẹ̀ tó bá gbàgbé tí í ṣe ọjọ́ 17 oṣù kẹta yìí tí wọ́n rè lọ sí àbẹ̀wò sí ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n gbà wọ́n lálejò wọ́n ní tùlùtìfọn ni wọ́n mọ̀ fi kí ààrẹ máa wọlé máa ra bá abínú gbajúmọ̀ èkúkú rẹ̀ máa wọlé máa ra bá ọmọ lódòdẹ abínú gbajúmọ̀ èkúkú rẹ̀ níṣẹ́ ni ọba Charles ẹlẹ́kẹta tó ti ọbabìnrin Camilla lẹ́yìn gbogbo wọn máa kí wọn tó sì ní ẹ máa wọlé ẹ máa ra bá ń bẹ̀rù King Charles ó gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà ó máa gbà á lálejò obìnrin àkọ́kọ́ lẹ́yìn ó gbà á lálejò ní ojúkò kan tí wọ́n pè ní Windsor Castle èyí tí ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì tí ṣe ààyè tí ọba ń wà láti ọjọ́rú ọjọ́ 18 ní iṣẹ́ òun ti bẹ̀rẹ̀ títí di ọjọ́ 19 èyí tí ṣe àná ọjọ́bọ̀ ni ààrẹ wá ní wẹ́ẹ́ nísìn nígbà tí a ti ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán tọ́lọ́run tó wá fi ìtàn balẹ̀ lórí mi lẹ́yìn bí ọdún 37 sẹ́yìn táàrí adarí orílẹ̀-èdè Nàìjíríà kankan tí wọ́n ń pè kódà tó tẹ̀lé sọ pé ẹ dákun bàbá ilẹ̀ Gẹ̀ẹ́sì mo fẹ́ wá kí yín débi tí wọ́n ti kọ̀wé pé èmi wá ní ààrẹ tó tún wá kọ̀wé pé kí n wá kí wọ́n ilẹ̀ Gẹ̀ẹ́sì tá a sì ti ṣe ìrìn àjò tán tá a tún fi ìtàn balẹ̀ mo padà sílẹ̀ Nàìjíríà láti ọmọ abáṣẹ̀mí nìṣó ààrẹ ti padà sílẹ̀ Nàìjíríà o. nígbà tá ààrẹ ti kọrí pé èyí ẹ wá tẹlẹ́gàn ló kù. tẹlẹ́gàn ló kù. wọ́n lè yí àwọn ààrẹ ní kèésì yẹn dẹdẹ kílẹ̀ ọmọ sùn o pé wọ́n ní ká fẹ́ gàn kun àti káwọn ẹ̀gàn kúrò wọ́n ní ọyẹ ààrẹ lóòótọ́ o. ó ti wá yẹ ààrẹ wa kù. tẹlẹ́gàn ló kù. ìsànṣẹ́ ọbí wákàtí. ó yà nìṣó lẹ̀ ó ní ọdún. ṣé torí pé o fẹ́ jẹun. ó ní ọdún àṣàṣe
tó wọ́n pé èyí tí máa múnú dùn lápè lọ́dún. bẹ́ẹ̀ ni. bí ọdún bá sì ti dé wọ́n ní bọ́dún bá dé inú ayọ̀ báwẹ̀ báwọ̀lù àmì lù títí ramadana kó gbà wọlé là ń ṣàjọyọ̀. ó yà ní sólẹ̀. ọ̀dà ọ̀sà wo. ó yà ní sólẹ̀ gbà bẹ́ẹ̀. látàrí ọ̀rọ̀ ààrẹ tó mú wá tí wọ́n ti kúrò ní ọ̀dọ̀ ọba tí wọ́n lọ ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì wọn. ṣé nígbà tí wọ́n wà ń bẹ̀ o ọ̀kan lára tí wọ́n ṣe ń bẹ̀ ni mo fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ ìlú torí irú rẹ̀ náà tó fẹ́ torí àwọn èèyàn kọ̀ọ̀kan rò bá bẹ́ ààrẹ kọ̀ọ̀rọ̀ lọ ṣe fàájì ó kò lọ nara lásán ni. wọ́n ní ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ báyìí nínú eléyìí ni pé ilé ọgbà ọ̀nà ọgbà báyìí ni ọmọ ṣe wé àárà gbá o àti pé lògbólògbó mi lálàṣẹ o. owó ewé ojú omi èyí sì mi. ẹ̀yin tẹ́ ti pọn mi àbọ̀ báyìí. ọmọ nígbà ní ìdíjòkó. ẹ̀bẹ̀ bó ti rí nù o. iṣẹ́ ni wọ́n ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. lónìí jímọ̀. orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. àṣẹ ìtajùdí lónìí jímọ̀. wọ́n ti wá orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. ṣé bàbá bá bò ṣá gbọ́ṣá. wọ́n bòye tó fi ọjẹ́ bọ́ṣá síwáyé. olùṣẹ̀ṣẹ̀ of Islam ìkejìlé wọ́n fò ó bẹ̀ ọ̀yánìṣólẹ̀. kò sóyè náà tí o sì olóòbó pè lóníṣẹ̀ṣẹ̀ àdínì. oníṣẹ̀ṣẹ̀ àdínì ọ̀yánìṣólẹ̀. bó ti jẹ́ nù o iṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba àbò orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ni wọ́n ti jọwọ́ bu owó lu àdéhùn o wípé gbogbo àwọn tí ń hùwà bàjẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó máa ti wá balẹ̀ jẹ́ tán tí wọ́n wàá bọ́ sóde wọ́n lọ forí múùkùn wọ́n lọ forí pamọ́ o sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì o wọ́n ní ààyè rẹ̀ ọ̀mọ̀ ní yọmọ́ o pé ní báyìí o láti sìn ń lọ o wọ́n ti kí wọ́n bọ̀wé àdéhùn wípé tí bí iná bá ti bo orílẹ̀-èdè jẹ́ tán wá síbẹ̀ ààyè ò ní gbà wọ́n bẹ̀ ọkàn bá ti ń balẹ̀ ń bẹ̀ iṣẹ́ lọ̀rọ̀ wọn dàbí omi tó ta sẹ́yìn láàwọ̀ tí ò ní wọnú ẹ̀yìn o wọn ò ní sáyè fún wọn láti wọlé orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì o iṣẹ́ ni wọ́n mọ̀ dán padà o gẹ́gẹ́ bí òkúta alẹ̀ mọ́pẹ́ tọ́pẹ́ tí wọ́n á dá padà sí ìyàn o iṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àdéhùn yìí o ó ti wá fẹsẹ̀ rinlẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì o gẹ́gẹ́ bí ààrẹ àti àwọn ìjọba orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì bí wọ́n ṣe fi léde o Gíwá Show wa ń gbọ́ báyìí ọmọ múra báyà bọ̀dá rẹ̀ wà lára wọn o wọ́n ní àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n ti ní ẹ dákun dábọ̀ tán ti wà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọ́n ti wà lórí ibi tí wọ́n ti fẹ́ dán padà sórílẹ̀-èdè Nàìjíríà o kí Nàìjíríà ọmọ múra láti gba àlejò wọn wọ́n ní àwọn àkọ́kọ́ yún o èyún 961 ọmọ Nàìjíríà wọ́n ti ní ẹ dákun dábọ̀ ẹ já wá forí pamọ́ sọ́dọ̀ yín o ṣùgbọ́n tí àwọn ò ní gbà nítorí àwọn ti wíwà sí àti ìṣesí wọn lórílẹ̀‐èdè Nàìjíríà fún ìdí èyí wọ́n ń padà bọ̀ wá o ó ní kódà àwọn kan ti wà ń bẹ̀ gan tí wọ́n sì ti ṣèwádìí wọn tí wọ́n jẹ́ kódà tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún kan àti 1110 máa pé Yorùbá jèrè kí àwọn aráalé ó lè gbọ́ lágbọ̀ọ́yé o 1110 ọmọ Nàìjíríà ló ti wà ń bẹ̀ tí wọ́n sì ti mú fóríṣiríṣi àwọn ìwà ìbàjẹ́ o ní okòólélẹ́gbẹ̀rún kan bá ó dín mẹ́wàá. àwọn aráalé tí bá ń finú tú bá ń jáde wọ́n ní ṣe ni wọ́n ti wà ń bẹ̀ tó sì ti kó gbogbo ẹ̀sùn wọn jọ tó yẹ pé láìpẹ́ láì jìnnà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi hàn lẹ́kù wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dá padà sílé lóní pòròpò kórílẹ̀-èdè Nàìjíríà kó bẹ̀rẹ̀ sí mú ọ wọ́n ní àjọsọpọ̀ ó wáyé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè United Kingdom pé iléeṣẹ́ ẹ mọ̀ wulẹ̀ torí pé ẹ bá lé jẹ́ o kẹ mọ́ torí pé ẹ torí ẹ lọ́dẹ lọ́bẹ̀ẹ́dẹ jẹun ìyẹ̀ẹ̀dẹ̀ gan tẹ́ ẹ bá jẹun ibẹ̀ lẹ́bẹ̀rẹ̀ sí padà sí o wọ́n ní ìwà ọ̀rọ̀ ìtì bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láti ọdún 2025 o nígbà tí ìjọba orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tí wọ́n ti fẹnu kò pé àwọn 43 kan tí wọ́n ti ń béèrè ọmọ Nàìjíríà tí wọ́n ti hùwà tí ò da ni wọ́n àti ọmọ Ghana tí wọ́n sì ti wá dé síbẹ̀ ṣùgbọ́n gba bí wọ́n ṣe ń bọ́ bẹ̀ ni wọ́n ní ọkọ̀ òfurufú tó kóyín padà tó kóyín wá kó dè mọ́ kóyín padà kò ní sí ààyè fún bí ẹ mọ́ torí nígbà tí bẹ̀ẹ̀dẹ̀ yín jẹ́ o ẹ mú àwọn wá forí pamọ́ sí ẹ̀dẹ̀ ẹ padà léyìn ẹ lọ tún ẹ̀dẹ̀ sí. ó dá àní àṣẹ tí ìwọ pa ń tẹ̀hún ọpẹ́sàpara rẹ ni o. ilé mi fúnra mi. ọpẹ́sàpara rẹ ni bó tẹ̀ jẹ́ pé Ọlọ́run sọ pé àti òláwà àti rọ̀ṣúlù wà ló kámọ́rọ̀ míì kùn ọkùnrin kan adarí ẹlẹ́sìn Islam kan mọ̀ rèé o ó ní àti òláwà àti rọ̀ṣúlù ẹ ké sápara yín o wà ó lulẹ̀ amúrò mi kùn àti àwọn adarí yín ẹ kàn ké sápara yín kò kàn mí ṣe sọ́tọ̀ Sókótó àṣẹ tó pa wípé ó ṣẹ̀ di òní káwọ́ tó kírun ìrọ̀lẹ́ pàṣà o ẹ kàn sọ yín sápara yín ni kọ̀dọ́dọ̀ mi o. Sheikh Musa Lukua ní lánàá ló mọ̀ kó gbogbo ọmọ ìjọ rẹ o wípé tí sọ́tàn bá sì ló di ọ̀la káwọn tó kírun tiwa àwẹ̀ wa ti parí láti jẹta ó sì gbé kọ́ ọmọ ẹ̀ ní kẹ́tíkẹ́tí ó ní ìdíyá ni ó wá sọ pé ẹskísà iṣẹ́ ti gbàgbé kí ó tí mo kélé ẹ̀kan ni ẹ̀yìn tí sọ́tàn nù kò kàn mí ń tẹ̀mí o òní làá kírun ó sì rí lọ kírun lánàá ṣé sọ́tàn ti Sókótó Muhammadu Saad Abubakar ẹlẹ́ẹ̀kẹta ni ó ti kéde rẹ̀ pé ọjọ́ Ẹtì
ní ìbámu pẹ̀lú ìlànà wíwó oṣù eléyìí tó fi léde pé òní láàkírun ìtúnu àwẹ̀ o níṣẹ́ ni lukua ló wá sọ fún wa pé ẹ̀yin èèyàn mi ẹ̀yin gbogbo ẹ̀yin ìjọ mi mọ́tì ẹ máa bọ̀ ó wá rè lọ kó ìdì ojú méjì kájọ lánàá ó má rè lọ kí ni o ó wá ní tàwa ń tàwa o àwọn ò lọ mọ́ṣáláṣí mọ̀bẹ́rà ó wá lọ bẹ̀ wọ́n ní bí ọwọ́ dédé aago 9 kọjá ìṣẹ́jú 10 lòún má rè lọ ṣe kí ni o lórí lọ kí òun lẹ́yìn tí sọ́tàn ti wá kéde pé ó sì di òní kí ṣàwọn àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ èyí tó máa ń ṣínà fún ìrun ìtúnu àwẹ̀ tó kì í látàrí bí ó ṣe dàbí pé wọn ò tí ì rí oṣù láti gbogbo àgbáyé tẹ̀sí sí ní ìlú kọ́ wá ní ẹ̀yìn sọ́tàn eléyìí tẹ́ sọ̀hún ẹ̀kàn sọ́sọ́ àpárá ẹ̀yìn sà àwọn ará ìlọ kírun wọ́n sì lọ kírun tiwọn lánàá. wọ́n ti kírun tiwọn lánàá sórí tí àfi ní lè pé ó lẹ́sẹ̀ nú 30 tàbí 29 ní sọ́kún ti gba 29. nígbà tí wọ́n ní àti òlàwà àti rọ̀ṣùlù wà ó lè la hamadu mikun ṣe é ṣe ọ̀rọ̀ àlùkò àná. àwọn báyọ̀ ti rí oṣù ṣé wọ́n darí níláyé tiwọn. àtọ́ àlesọ ó jẹ́ múrò lórí ọ̀rọ̀ tó sì ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ní ọdún tá a ṣe lọ́wọ́ ni mo fẹ́ mú yìí wá ó ní í ṣe pẹ̀lú rẹ̀ jàre o níṣẹ́ nínú fàyàfu ni ó ti ń bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ìlú kan gbajúgbajà ìlú kan ní ìpínlẹ̀ Ondo èyí òǹkàrí àkókò látàrí bí àṣẹ tí gómìnà ayédàtiwa èyí lọ́kẹ́ orí mi sàn ayédàtiwa tó pa wípé ẹni tí ó jẹ́ ìmáàmù tí orúkọ rẹ̀ jẹ́ Sheikh Abbas Abubakar Mohammed wọ́n ní kí wọ́n lọ kí ìrun yídì fún àwọn èèyàn ní ìlú Ìkàrẹ́ Àkókò àti pé mọ́sálásí. bàbá ẹ̀ náà máa ń pè ní amọ́lára bíi múndíá nítorí wọ́n máa ń pè wọ́n ní alákọ̀ọ́bù tán fún wọn. iṣẹ́ ni gómìnà ìpínlẹ̀ Ondo èyí gómìnà ayédàtiwa ló pa àṣẹ yìí o ní èyí ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá yìí o nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sínú pẹ̀lú àwọn èèyàn àwọn mùsùlùmí káàkiri ìpínlẹ̀ Ondo ni wọ́n ní kí wàá lo tiẹ̀ tí wàá jẹ́ kí là ń bá ká gan kí ní ń ṣẹlẹ̀ gan ṣé bọ́ọ̀lọ́run náà ni à ń sàn pé ọlọ́run sì là ń sìn bó láti wá pé mọ́sálásí tó jẹ́ mọ́sálásí gbogbogbò èyí tó jẹ́ mọ́sálásí Central Mosque tó wà ní ìlú Ìkàrẹ́ Àkókò káwá gbé àgádágodo sí fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò wọ́n ní a ní ìsìn o ẹ̀yà o àwọn ń sọ ní kẹ́mọ́kóbó kí wọ́n lọ sí mọ́sálásí ọ̀hún kí ẹni tí ó sì ń jẹ́ ṣe tẹ adárúkọ kí wọ́n lọ kírun o fún àwọn èèyàn o wọ́n ní ẹni yìí ìmáàmù yìí ni wọ́n jẹ́ igbákejì League of Imam and Alfas ní ìpínlẹ̀ Ondo wọ́n ní gómìnà wa ní àwọn sọ fún ẹni tí ó jẹ́ ọba ní ìlú Ìkàrẹ́ Àkókò èyàn Olúkàrẹ́ of Ìkàrẹ́ Àkókò ọba Akari Mọ́mọ́ pé àti gbogbo àwọn àti ẹni tó jẹ́ Grand Mufti of Ìkàrẹ́ Àkókò èyàn Shehu Batuta wọ́n ní àti pé kí wọ́n jẹ́ kí ẹni tí ó jẹ́ imam Sheikh Abubakar pé kí ó lọ bẹ̀rẹ̀ sí ní kí ìrun ìtúnu àwẹ̀ fún àwọn èèyàn lónìí o kí wọ́n sì sí mọ́ṣáláṣí o gẹ́gẹ́ bí àṣẹ tí gómìnà pa o wọ́n ní ṣé tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ̀ bá sì wá gbàgbé ká rán yín létí o wọ́n ní mọ́ṣáláṣí gbogbogbò tó wà ní ìlú Ìkàrẹ́ Àkókò yìí o ní gómìnà tó ti dolóògbé ní ìpínlẹ̀ Ondo ẹ̀yìn gómìnà Olúwatórótìmí Akérédolú ni wọ́n gbé àgádágodo gbàgbà tí wọ́n gbé sẹ́nu lóró rẹ̀ ní ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 2022 léètí ti ń jẹ́ pé ó ti ń pé ọdún 4 báyìí tí wọ́n ti ilẹ̀kùn mọ́ àgádágodo ọ̀hún o lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ó ṣe ìmáàmù kò ṣe ìmáàmù nígbà náà lọ́hùn wọ́n ní fún ní ìsìn yìí o nígbà Tinubu tọ́rọ̀ ti wá rí báyìí o gómìnà ní kí wọ́n lọ sí o ṣùgbọ́n ní egun ti ẹni tí ó jẹ́ ọba ìlú Ìkàrẹ́ o èyí ọba Olúkàrẹ́ ti ìlú Ìkàrẹ́ Àkókò wọ́n ní ọ̀rọ̀ yìí kò yẹ kí gómìnà ó parú àṣẹ yẹn torí pé ọ̀rọ̀ ti wà lọ́dọ̀ ẹni tí ó jẹ́ agbèfọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà o wípé ẹni tí ó pé ọ̀ṣẹ́ tí ààrẹ tí gómìnà pa pé Alhaji Abbas Mohammed tó jẹ́ ìmáàmù pé kí wọ́n lọ kírun wọ́n ní nígbà tó ṣe pé ẹnìkan ti wà ń bẹ̀ tó jẹ́ Alhaji Bisiriu Tèmídire o pé àwọn gangan ni ẹni tí Olúkàrẹ́ fọwọ́ sí kó jẹ́ ìmáàmù ti ìlú Ìkàrẹ́ o wọ́n ní ọ̀rọ̀ sí lélẹ̀ ọ̀rọ̀ fàǹfà lórí òṣòye ìmáàmù yìí tí yóò sì ti wà ńlẹ̀ kódà agbèfọ́ba lórílẹ̀‐èdè ń bẹ lọ́dọ̀ wọn kí wàá ló dé tí gómìnà fi lè pa irú àṣẹ gbà bẹ́ẹ̀ o wọ́n ní ìdí èyí wà lélẹ́yìí o àwọn Olúkàrẹ́ èyí ní tọ́jú ọba nílùú náà wọ́n ní ẹni tí àwọn mọ̀ sí ìmáàmù tó jẹ́ ìmáàmù àgbà ní ìlú náà ó ní Alhaji Bisiriyu o pé ṣùgbọ́n Alhaji tí Abbas wọn ní kó wá lọ kírun yìí o wọ́n ní àṣẹ tí gómìnà ń pa ó ṣeéṣe kọ́mọ ṣeéṣe o ṣùgbọ́n gómìnà ní ìsìn àwọn ẹ̀wọ̀n pé ìrun Jímọ̀ táàkì lónìí o wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní tónú mọ́sálásí Ìkàrẹ́ ọ̀hún ṣe o wọ́n ní ìrun méjì táàkì lónìí o gómìnà níṣẹ́ lónìí tí ìsọjọ́ Jímọ̀ o òun pa láṣẹ ni kì í ṣe àbá o tí sì ṣe 20 ọjọ́ oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí o wútúbà méjì tí ó jáde nílùú Ìkàrẹ́ Àkókò lónìí ó di dandan tàìdán o ó gbọ́dọ̀ jáde o kí ìmáàmù tí àwọn ní kó lọ kírun yídì kó sì kírun jímọ̀ fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ kí wọ́n sì gbogbo mùsùlùmí ní ìlú náà àti gbogbo ọmọ ìlú náà kán sì gba kán tò sí lẹ́yìn kán sì gba àlàáfíà láàyè o. káàbọ̀ ọkùnrin ó yá Olúwatìmílẹ́yìn
tiwa débẹ̀ yẹn náà jẹ́ ká wo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn náà tira wa débẹ̀ náà à ń bọ̀ ná gbogbo àlàáfíà. Alani. Yes. Ó máa kó oríire iṣẹ́ ilé yìí o. Wo bó ti ṣe dúró rekete tí POP rẹ̀ sì ń dán tó sì ń dáni lọ́rùn. Dákùnná bó ló ṣe ṣe. Ó ṣeun ọ̀rẹ́ mi iléeṣẹ́ Olúwatèmídayọ̀ POP Materials Company Nigeria Limited lọ́mọ gbẹ̀mí débẹ̀ o olójà mi tán àwọn ló ń tojúlówó POP materials lóríṣiríṣi kódà original POP cement tún bẹ lọ́dọ̀ wọn ọ̀dà POP tó tójúlówó wà lọ́dọ̀ wọn pẹ̀lú lọ́wọ́ kan tí mo mú ẹnjìníà mi débẹ̀ náà ni wọ́n já mi tán lórí POP materials tó wọlé òsìkò pa gbogbo nǹkan tá a nílò ńlá bá lọ́dọ̀ wọn ọkọ̀ tún bẹ láti bọ́ ń bàrà àwọn kó lọ síbi kíbi tán bá fẹ́ àwọn aláràtúntà náà sì tún lè kàn sí wọn o because all sales dealer ni wọ́n jẹ́ direct from factory ni iléeṣẹ́ Olúwatèmídayọ̀ POP Materials Company Nigeria Limited òjìnà ìtòsí maternity òkè ẹsẹ̀ náà wà ní nọ́mbà 826 òkè ẹsẹ̀ nílùú Ìléṣà aago 7 àbọ̀ òwúrọ̀ sáago 8 alẹ́ òní wọ́n fi ń ṣiṣẹ́ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí o 0903-629-8504 tàbí 081-421-48304 Olúwatèmídayọ̀ ló ń bá yọ̀ wá fún gbogbo kọ́lékọ́lé. bá ti ṣe rí náà. ìwé wọlé tọ̀ wá láti iléeṣẹ́ New Era Rental. àràgbá yamuyamu iléeṣẹ́ tó ṣe ń fẹ̀mí tẹ̀gbára lé. ojúlówó oríṣiríṣi ohun èlò tẹ́ nílò. gbogbo aláyẹyẹ. ó yá ní New Era Rental. láti gba àwọn afinilọ́kànbalẹ̀ kánópì ìgbàlódé fún ayẹyẹ yín. àwọn dúrọ́ọ̀mù ńlá. láti jẹ́ kí gbogbo ẹlẹ́rìn dòdò yín tutù dáadáa. àwọn fáànù tí ń fẹ́ ọyẹ́ wà ńlẹ̀ sà. kò tọ́ síbẹ̀ o. gbogbo àgbẹ̀ aróko bọ́dún dé. ó yá ní ọ̀dọ̀ New Era Rental. fún àwọn ohun èlò tí ń múṣẹ́ oko rọrùn. bí ajílẹ̀ oògùn kòkó lóríṣiríṣi. pọ́ǹpù tí wọ́n fi ń fikọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀dọ̀ New Era Rental. lẹ́tì máa rí àwọn bẹ́ẹ̀mì díje lẹ̀kùn oríṣiríṣi iron and bulletproof door àti èyí yòówù ohun èlò tẹ́ nílò fún ilé kíkọ́ bó bá sì ṣe ohun ìṣeré àwọn ọmọdé àti kẹ̀kẹ́ wọn gbogbo ẹ̀ ló wà lẹ̀ ẹ má jẹ́ kí pàṣọ mi ó sọ̀rọ̀ jù ó yá nílé iṣẹ́ New Era Rental ìdojúkọ àrò odò high school ni wọ́n wà ní ìlú Ìpẹ́tù Ìjẹ̀ṣà ẹ lè pè wọ́n sórí 0803-751-8708 tàbí 0813-270-4625 New Era Rentals àràbà ní bàbá lọ́jọ́kọ́jọ́. lálẹ́ àbámẹ́ta sátidé 28 February ọdún 2026 yìí òkùnkùn ṣúbolẹ̀ ìràwọ̀ ńlá kan já afẹ́fẹ́ túfọ̀ ìṣẹ̀lẹ̀ abàmì ńlá yìí fún gbogbo ẹni tí kò lérò pé Táíwò Amos Adégbòdù lè fi wá sílẹ̀ nírú àkókò yìí èyí lè púpọ̀ fún àwa ẹbí ọ̀rẹ́ akẹgbẹ́ àti olólùfẹ́ láti kéde ìpapòdà ògo àgbáyé olórin ẹ̀mí olókìkí ilẹ̀ Táyé Adégbòdù. ọmọ Adégbòdù àti jàjàyè àti jàjàyè àti kókó ayé já. jọ wá dáa bẹ́ẹ̀ bó o ṣe fi Kẹ́hìndé rẹ sílẹ̀ aya àtàwọn ọmọ ẹbí àtàrà ṣùgbọ́n o gbogbo yẹ Ọlọ́run wàyí o àyípadà ètò ti wà láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹni wa tó sùn nínú Olúwa a night of tribute and service of songs ó máa wáyé ní Hall of Grace Jogo Event Center Liberty Road Òkè Àdó Ìbàdàn láago 5 ìrọ̀lẹ́ dress code all white funfun lẹ́nẹ́ ni gbogbo wa máa wọ̀ ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 21 oṣù kẹta Tuesday 31st March ní ètò ìsìnkú ní ilé Táíkẹ́yìn Adégbòdù ìyẹn láago 10 àárọ̀ ẹ pè 0705-490-0751 Táíwò Adégbòdù olùfẹ́ ó dàárọ̀. It is well with your soul. Again, where there is no more sorrow, across the bridge, good night, be long. Oh my God, they live so I live. Ògo sí Ọlọ́run bàbá wa lókè ọ̀run. Glory to God our Father in heaven. Ọdún àjíǹde ló wọlé dé yìí. Pé ká lè gbádùn rẹ̀ nílé iṣẹ́ rédíò wa yín. Vicinity 95.3 FM Ìkejì Ilé Ìjẹ̀ṣà fi gbé ètò ìyìn àjíǹde kalẹ̀. Èyí tó bí àkòrí ayọ̀ tí bojì tó ṣòfò. Joy of an empty tomb. Yes. Ètò gbogbo ní Easter Monday April 6 ọdún yìí ni. Ojúkọ ẹ̀ ní Ìkejì Ilé Mini Stadium Odò Ìkòrò Ìkejì Ilé Ìjẹ̀ṣà nípínlẹ̀ Ọ̀ṣun. Aago 12 ọ̀sán lètò abẹ̀rẹ̀. Dr. Akọ́ládé ọmọ bàbá overseer OBO General Manager Vicinity FM wáyé lólùgbàlejò gbogbo ènìyàn. Ọ̀fẹ́ ló bá dé o. Àwọn olórin ẹ̀mí ọjọ́ yẹn ni Tọ́pẹ́ Olútókun àṣẹ ìrọ̀rùn. Ṣèyí Àjó Zack Voices Ijó Buki Sam Praise Emerald Melody Lẹ́kan Rẹ̀mílẹ́kún Amos Tóyọ̀sí Akínyà Ìbùkún ni fún mi. Tóyè Abiyamọ tó fi máwọn erédé band Hallelujah band pẹ̀lú àwọn Vicinity FM crew. Fàlàyé sí ẹ pè chairman committee sórí tẹlifon 090-333-71818 lẹ́ẹ̀kan sí 090-333-71818. Gbogbo ènìyàn lápè káwá yin Jésù tí a pa tó sì jíǹde kúrò ní òkú nítorí ẹ̀ṣẹ̀ ayé gbogbo. Hallelujah. Vicinity 95.5 Ìkejì Ilé Ìjẹ̀ṣà. Mo ń gbádùn ẹ̀.
ó yá gbẹ̀mí débẹ̀. Mọ̀jàlá. bẹ́ẹ̀ ni mọ̀jàlá ni bíná bá ń jó lóko. Mọ̀jàlá ní ó yá délérò. já sáré ṣe ká tó sójú òpólẹ̀ fún àwọn èèyàn wa torí wọ́n fẹ́ kí àwọn èèyàn pé wọ́n kú ọdún fún tààrọ̀ yìí. ẹ̀yìn látàrí àṣẹ eléyìí tí ààrẹ Bọ́lá mẹ́rin Tinubu ti pa lọ́bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn pé ẹ̀yìn baálẹ̀ tí wọn náà bá ń bẹ lára ìgbìmọ̀ aṣèjọba mi tó bá ní èròǹgbà láti díje sí ipò lọ́dún 2027 nínú ètò ìbò gbogbogbò tí ó wáyé rèé lọ kọ̀wé fipò rẹ̀ ńlẹ̀ o ní ju ọjọ́ 21 oṣù kẹta ọdún tí a wà yìí láti kọ̀wé fipò ńlẹ̀ wọ́n mọ̀ ní àrídájú tí wàá fi léde o wípé ó kéré tán bí àwọn mínísítà 7 kan báyìí ni ó ṣeéṣe kí wọ́n palẹ̀rù wọn mọ́ kó nínú àkóso eléyìí tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ṣe nílẹ̀ wa Nàìjíríà látàrí bí wọ́n ló ṣe ṣeéṣe kí wọ́n rè lọ dun ipò nínú ètò ìbò abẹ́lé eléyìí tí ìrètí wà pé yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 23 oṣù kẹta ọdún tí a wà yìí sí ọjọ́ 30 oṣù karùn-ún ọdún tí a wà yìí o láàkó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde àwọn tí ó ṣeé ṣe kí ìrètí wà pé wọn yóò lọ fi orúkọ wọn lẹ̀ sọ́dọ̀ iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà tí wọ́n sì fẹ́ fi ipò wọn lẹ̀ wọ́n ní ó pẹ́ tá parí báyìí tó bá ti di ọjọ́ 11 oṣù keje ọdún tí a wà yìí wọ́n wà ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìbò abẹ́rẹ́ àtàwọn kankan bẹ́ẹ̀ wọ́n ní ó mọ̀ wáyé ìwọ ni ti ààrẹ ìwọ ni ti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ìwọ ni ti gómìnà tọ́tẹ̀ ní ọjọ́ 8 nínú oṣù kẹjọ lẹ́yìn ilé-ìgbìmọ̀ aṣòfin àti ti gómìnà wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n ti fi ara hàn o ǹjẹ́ èyí fẹ́ mọ àwọn owó gan-an ló ti fi èròǹgbà wọn léde wọ́n ṣà ní bí ìròyìn ṣe fi yé nìyí tí Mọ̀jàlá kó wá wọ́n ní àwọn kan ti fojú wọn léde kódà àti rí mínísítà fún ohun àmúṣagbára àwọn mínísítà tí gbogbo wọn tó wá sọ pé wẹ́ẹ́ nísìnyí ẹ́sítẹ́rì níyìn lolúwa ràn mí lọ́wọ́ dé ààrẹ èmi náà mo fẹ́ rèé tẹ̀ wájú súnsún láyé gbà àwa náà fẹ́ sún síwájú o. ó ṣèṣe súnsùn náà dá o jẹ́mi ó tètè mú ilé wa o nínú ẹgbẹ́ òṣèlú PDP ni o ṣé àwọn ọmọ tó ti ń rúgbó bọ̀ o nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún o ìforígbárí tó ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún náà mọ̀ tún ni o ló tún ṣe kó ṣeé ṣe o kó tún gbọ̀nà míì kó tún ṣe bẹ́ẹ̀ kó gbà sọ púkẹ́ o nítorí pé gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ṣe wáyé fún ìdìbò tí ó wáyé èyí gbajúgbajà ìdìbò tí ó wáyé lọ́dún 2027 iṣẹ́ ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó rí ń dààmú gbàgbó tó jẹ́ gbòógì nínú ẹgbẹ́ olóṣèlú alátakò lédè Nàìjíríà o ni wọ́n tún fẹ̀rẹ̀ fóun léde o wípé wàhálà tó wà ńlẹ̀ yìí o ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ kó tún gbìnà yá o ní àtàrí bí igun kan tí ó ti wá yan ẹnìkan o tí ó ti jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Enugu rí èyí Okese Ikpeasu kó jẹ́ alága tí ó rí sí kò kárí gbọ́ ìpàdé gbogbogbò àpérò gbogbo tí ó wáyé nínú ẹgbẹ́ ọ̀hún o èyí tí wọ́n ti ṣe àlàkalẹ̀ rẹ̀ pé yóò wáyé ní ọjọ́ 29 àti 30 oṣù tá a wà nínú rẹ̀ yìí o wọ́n ní fún ẹni tó sì tún jẹ́ tóun náà tún jẹ́ ẹni tóun náà jẹ́ yẹn tóun náà yán hàn tó ń nàgà tó ń nàgàrò tó ń nàrùn pé ó ṣeé ṣe òun náà fẹ́ di gómìnà tó fẹ́ di ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí ń Gbénga Asimo ilé wa ṣàlàyé pé lọ́wọ́ tá a wà ní ìsìn pàápàá nínú ẹgbẹ́ òṣèlú PDP o ó yẹ kí ẹ jẹ́ kí a gba ìṣọ̀kan láàyè kí a sì fi ọwọ́ sowọ́pọ̀ kí gbogbo rẹ̀ kí a lè go òkè àgbà o kí a gbogbo nǹkan o kó sì lè kún mú bí ìdodo tẹ̀fọ́n o ó ní ṣùgbọ́n o ní tó ń wò nínú ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí o ó dàbí pé ìfikùnlukùn tán lọ́sẹ̀jù forígbárí tẹ́ à ń ṣe yìí o ó ṣeé ṣe o kó ṣe pé àwọn igun tó jẹ́ ti mínísítà fún orílùú ilẹ̀ yìí èyí Nyesom Wike o pé àwọn ó ṣe pé àwọn ọwọ́ wọn ni ó lékè jù o torí pé nígbà tí ilé ẹjọ́ gíga ilé ẹjọ́ kòtẹ́nlọ́rùn tó ti ṣàlàyé wípé o àpéjọ ti Ìbàdàn tó wáyé níjó ní tẹ́ ẹ ṣe wọn o pé ẹ̀kàn lọ nàjú ń bẹ̀ lásán ni o léè tí ó gbé ẹni tí ọyẹ́ Tàmínú Tùràkì o tó ń jẹ́ alága o tí wọ́n sì ti dégun tiwọn tó sì ti fagilé gbogbo àpéjọ táwọn ṣe ń gbà náà o tó wá jẹ́ pé igun tí àwọn Umaru Damagun tán darí tó jẹ́ adelé fún enigun tí ilé ẹjọ́ tó faramọ́ o wọ́n ní fún gbogbo eré àwọn eléyìí o fún ìdí èyí o àforígbárí o ó ṣeéṣe kọ́mọ tẹ̀ wájú o.